bí kì í bá ṣe ọpẹ́lọpẹ́ Ọlọ́run bóyá ohun tá à ń sọ yìí kọ́ la bá máa sọ o pẹ̀lú bóyá orí ṣe kó gbajúgbajà olóṣèlú ni tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Peter Gregory Obi bí orí ṣe kó yọ lọ́wọ́ kú òjijì nígbà tí ẹrọ̀pílẹ̀nì ti iléeṣẹ́ Airpeace tí wọ́n lọ́kùnrin náà tó wọ̀ tí wọ́n ló fẹ́ já lulẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí èyí tí í ṣe ọjọ́ kẹta nínú oṣù kẹfà ọdún 2025 the 3rd of June 2025. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé láti ìlú Àbújá ní Peter Obi ló ti tẹ ọkọ̀ òfurufú létí wá sí ìlú Èkó láti wá ṣe àwọn nǹkan pàtàkì kan. Ọkọ̀ òfurufú iléeṣẹ́ Airpeace tí nọ́mbà ẹ̀ èyí tó jẹ́ P47123 òun la sì gbọ́ pé Peter Obi ó wọ̀ láti wá sí ìlú Èkó. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ kì í ṣe Peter Obi nìkan ni ló wà nínú ọkọ̀ òfurufú yìí. A gbọ́ pé àwọn èrò tí kò dín ní 100 passengers làwọn náà wà nínú ọkọ̀ òfurufú yìí. Bẹ́ẹ̀ làwọn èèyàn pàtàkì míì yàtọ̀ sí Peter Obi tí wọ́n jẹ́ oníṣòwò pàtàkì àti èèyàn yìí láwùjọ ni làwọn náà wọ́n wà nínú ọkọ̀ òfurufú náà. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé aago 2 ọ̀sán kù ìṣẹ́jú bíi 5 èèyàn 1:55 PM ló yẹ kí ọkọ̀ òfurufú náà kó balẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ló kù díẹ̀ kó balẹ̀ iná mà ní ẹni tó ń ṣàkóso ìyún dírẹ́bà tó ń wà tó ń pè ní pilot iná àkóso aeroplane náà dàrú mọ́ lọ́wọ́ tí gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní fì. Kódà Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé gbogbo àwọn tó wà nínú aeroplane náà ọ̀pọ̀ wọn ló ti sọ ìrètí nù tí wọ́n rò pé bàálù náà yóò já gbogbo àwọn yóò sì kú ṣùgbọ́n àwọn tó wà nínú aeroplane náà tán sọ̀rọ̀ wọn jẹ́ kó dìímọ̀ pé bí gbùgbẹ̀dùgbẹ̀ ṣe ń ṣẹlẹ̀ tó ń kálukú ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lẹ̀ níṣe ni Peter Obi ò bẹ̀rù tó sì ń sọ fáwọn èèyàn pé ká ṣàfọkànbalẹ̀ ohun gbogbo yóò já sáyọ̀ kò sì ní séwu. Kódà àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí tó bá táwọn náà wà ní aeroplane jẹ́ kó dìímọ̀ pé yàtọ̀ sí bí Peter Obi bó ṣe ń fún àwọn ní sùúrù tí ò tiẹ̀ gbọ̀n tí ò bẹ̀rù rárá ọkùnrin kan tó ń pè ní dókítà Benson Onuwaje wọ́n lé òun ló dìde inú aeroplane náà tó bẹ̀rẹ̀ sí ní síwájú àdúrà fáwọn èèyàn tó ń gbàdúrà kíkankíkan pé láyọ̀ làwọn wọnú aeroplane náà láyọ̀ làwọn sọ̀kalẹ̀ ọ̀làdúrà tí Benson Onuwaje gbà nínú aeroplane náà ó fún àwọn èèyàn ní ìbàlẹ̀ ọkàn ó sì tún ṣiṣẹ́ agbára. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé lẹ́yìn gbogbo rògbòdìyàn yìí nǹkan bíi aago 2 kọjá ìṣẹ́jú 15 ọ̀sán ìyún 2:25 PM ìní aeroplane tí Peter Obi àti àwọn èrò míì tí wọ́n tó 100 ìní ó ṣẹ̀ balẹ̀ sí ìpínlẹ̀ Èkó tí ó sì ní gbogbo orin ayọ̀ àti orin ọpẹ́ ìnà kọjáde nínú ọkọ̀ òfurufú náà.